Ẹja ṣe gbogbo létò létò Mr. Church ọmọ ìgbọ̀nyìn. Ó ṣe sóòtò ojú àdúrà ti rí. Ojú látò ojú àdúrà ti rí. Ṣètò ojú àdúrà ti rí. Ṣètò ojú àdúrà ti rí. Ìgbàgbọ́ ní kí bàbá kàwé. Ìwọ ló ní kí bàbá gbàgbọ́. Ẹ̀ṣẹ̀ fẹ́ lójú àdúrà ti rí. Ó dáná ọ̀rọ̀ rẹ̀ wípé a ṣe bí. Ẹ̀ṣẹ̀ bàbá nọ́ọ̀sì. Ṣùgbọ́n mo lè rí bí bẹ́sẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ wípé a gbógun. Alájíjẹ lílì mi kò kíyẹ dára bá nọ́ọ̀sì ṣùgbọ́n kò lè lórí mi. Adé ní ọ̀pọ̀ àwọ̀jọ lẹ́nà kọ́sà. Wákàtí ìdílé lẹ́nà dédé. Wọ́n kí gbé mọ́bí lẹ́nà mọ́tò. Adé ní lẹ́nà dédé. Sọ̀rí ọ̀nì bàbá kan tí ó ga dé. Ògùnà bí ọmọ tí ó ti gbọ́ ìṣọ̀bẹ́ Ọlọ́run bàbá lọ́wọ́. Ènìyàn ní ìjẹ́ ìwọ́n. Adélé ìgbàgbọ́ sí àgbéyẹ̀wò. Adélé ìgbàgbọ́ sí Ọlọ́run 2040. Sẹ́pọ̀ sórí ọlọ́run. Ẹsẹ̀ ìwò ṣe ọ̀rọ̀. Adélé ìgbàgbọ́ sí Mẹ́sáyé bìbí ìjọlọ́run. Adélé ìgbóyà bírúbírú ẹgbẹ́ máa bírú.
láti ìbásáwá.
London connection dá. Láàyè lóyọ̀, ó ti yàgò tẹ́lẹ̀. Àwọn èyí ṣúra tẹ́lẹ̀. Èyí tàbá lámì lórí rẹ̀. Sẹ́lẹ̀ tọ́mọ nígbà. Ẹ sọ́jú pẹ̀lú mi lọ́la. Láti lọ́dọ̀. Èyí tàbá lámì lórí. Láàyè lóyọ̀. Àwọn èyí ṣúra. Adéṣẹ́wà ṣe ń gbọ́, ẹ̀dùn mi sún mọ́ mi nígbà sí ìyá. Màmá kò lẹ́sẹ̀. Ayé olórí ọ̀rọ̀, ti lóde ẹ̀, ẹ̀bí sùn. Nítorí iṣẹ́ bóyá ṣe kìs, ìdílé fẹ́ kìs, ìtúkẹ́wà wà láì lọ sí fẹ́ kìs, ṣe kìs, ìdílé fẹ́ kìs, ìtúkẹ́wà wà láì lọ sí fẹ́ kìs. Let's go! Ṣé bàbá ṣe ní o? Àti ìgbé ìrẹ́jọ, àgbẹ̀sẹ̀ ìlú ìwé. Èrèké yẹ àgbẹ̀sẹ̀ ìlú. Ọ̀pá sí ẹgbẹ́ ìgbẹ́ sọ́jú àgbẹ̀sẹ̀ wà dáadáa. Tí mo bá tẹ́lẹ̀, tí bá sì ní ilé, tí mo yà lọ́jẹ́ àti bá sì náwó mi sókè ní òkú kíkà lẹ́yìn ọmọ. Tí mi lè dára tí mi lè.